Mrs. Adetifa, Mrs. Bọ́sẹ̀dé Adetifa, ta ló mọ̀ o? Èmi mọ̀ o. Níbo ló wà o? Kí ló ń jẹ́ mọ́ o? Mọ́ Adé. Kí ló ń jẹ́ Adé? Adé síkò. Kí ló ń jẹ́ kò? Kò ṣẹ́rẹ́. Kí ló ń jẹ́ ṣẹ́rẹ́? Ṣẹ́rẹ́ ọmọ. Ọmọ ilẹ̀ ìdókòwò. Kí ló ń jẹ́ àkókò? Àkókò òrìṣà. Kí ló ń jẹ́ òṣè òrìṣà aláyé? Kí ló ń jẹ́ aláyé? Aláyé àlọ́run. Kí ló ń jẹ́ àlọ́run? Àlọ́run kòló. Kí ló ń jẹ́ kòló? So Paris. But that's something, you know, you have to clap for us. We're trying, man. Let's have a round of applause. Àti ìgbàgbé ọjọ́ náà. Ẹ kúrò lẹ́lẹ́ẹ̀kan sí o. Ta ló mọ̀ o? Ta ló mọ̀ o? Àwọn mọ̀. Inú mi ti ẹ̀dùn báwọn tó mọ̀ pọ̀. Okay. Nílẹ̀ Yorùbá, a máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ bíi ìlọ́yà oníbodè. Àwọn kan ní apè, àwọn kan ní apòmù. Apòmù. Okay. Ta ló lè parí òwe yẹn gan fún wa? Ìlọ́yà oníbodè apòmù. Ta ló lè parí òwe yẹn? Ìran kò parí. This is Yoruba Proverbs. We need people that really understand the Yoruba Proverbs as we use it to teach. So, ìlọ́yà oníbodè apòmù. Ìlọ́yà oníbodè apòmù. Ẹ̀yin ẹ̀rọ sísọ mọ́tìlẹ́dì. Ó dáa. Yorùbá gidi kọ́ ni ẹ̀. Ta ló tiẹ̀ mọ ìtàn oníbodè apòmù? Ta ló mọ ìtàn oníbodè apòmù? Kí ló fa sábàbí ìlọ́yà oníbodè apòmù? Special request látọ̀dọ̀ president ní pé tó bá gbà òun á fún lẹ́bùn. Mo sì sọ fáwọn náà pé táwọn gan bá gbà èmi gan tún fún wọn lẹ́bùn. Ok, ẹ jẹ́ kí n sọ fún yín. Ìlọ́yà oníbodè apòmù. Akọ onífá, àgbà lóbìnrin. Ọ̀pẹ̀lẹ̀ tí ìbá fi wá ifá, ajá gbé. Bá mú ajá, omi tún gbé e lọ. Ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní ìlú Apòmù lọ́jọ́ kìíní àná? Arákùnrin kan ọlọ́dẹ ni. Ó ti dọdẹ títí. Nígbà tó wá dé ìlú Apòmù, ó ní nǹkan méjì tó kó wọ̀lú. Ó ní ifá, ó sì ní ọ̀pẹ̀lẹ̀. Ta ló lè sọ ìyàtọ̀ láàrin ifá àti ọ̀pẹ̀lẹ̀? Ok, ọ̀pẹ̀lẹ̀ la fi máa ń wá ifá. Ẹ bá mọ ifá, tó bá gbé tí wọ́n bá dá ifá. Ọ̀pẹ̀lẹ̀ ni ago tí wọ́n fi máa ń pe ifá ní ilẹ̀ Yorùbá. Ṣé wá ní oníbodè apòmù yìí? Ó lè predict, he can predict the future using the Ifá. And because of this, the people of Apòmù wanted to stay and live forever in their land. One day, wọ́n dìtẹ̀ mọ́ ọmọ Yorùbá tún dé o. Wọ́n ti mọ̀ pé Ifá òun ló fi ń rí ọjọ́ iwájú. Wọ́n kọ́kọ́ gbé Ifá lọ. Wọ́n sọ ṣé mọ̀ pé nǹkan tó bá wà nù tẹ́ bá sọ síta ni wọ́n á mọ̀. So wọ́n gbé nífá lọ. Lẹ́yìn ìgbà tí wọ́n gbé ní tí wọ́n bá kọ́kọ́ gbé nífá, ó ṣeé ṣe kó mọ̀ pé wọ́n gbà ń lóbìnrin. After that they took his wife, wọ́n gbà á lóbìnrin. Ọ̀pẹ̀lẹ̀ sì rèé la fi ń wá fá ṣe rántí. Ọ̀fẹ̀lẹ̀ tí ìbá fi wá fá, ajá tún gbé e. Báàmú ajá, omi tún gbé e lọ. Ṣé ẹ rí pé wàhálà ló bá wò ó títí ó ní kí ló
ẹyẹlé ò gbọ́ ẹyẹlé kú gbọ́ ìtìrì ló ń tiri. ó jẹ́ yọ̀kẹ́ ṣé bá mi máa kà á. ẹyẹlé òdìbò nílé ìgbẹ́ ọmọ nílé mu ó ní ìlú ọjọ́ tó wọ́n yẹ rí ajá fún ìbọ̀dá mi. ẹyẹ fò kí ni o. àdàbà ń pò gèrè bí ẹni pé yẹlé ò gbọ́ yẹlé gbọ́ tí ó ti sọ yẹ. mẹ́ta ẹwà ó dàbí wọ́n. ẹyẹ tó bá fara wé. ẹyẹ tó bá fara wé kú. ó di mẹ́rin. àdàbà rè para lọ sùn wọ́n ṣe bẹ́ẹ̀ yẹlé kú ẹyẹlé ò kú. ìkìlì ló ń tiri. ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn o àbí o mọ̀ pé ẹgbẹ́ Yorùbá tó yìí. ẹlúlu tó kójú orí ara ẹ̀ ní òfìgbé mo ìyẹn náà tún wọlé ìyẹn náà wọlé orí ara rẹ̀ ní bọ́ tí ẹyẹ wà nù yẹn. mo fẹ́ wo bó ṣe mọ́ lé. Mr. Fred Alálẹ̀ wọ́n lè mọ òwe ẹyẹ kan. ojú ọ̀run kẹyẹ fò. láì fara kọ́ra. We claim our friend back. Good man. Ṣùgbọ́n kan. Ta ni Yorùbá ń pè ní ìlàrí? Ìlàrí àbí ìlàrí? Ta ni? àwọn akọ́jà ọba àwọn ọ̀rẹ́ṣẹ́ ọba náà pè là. Kí nìdí wọ́n ṣe ń pè wọ́n bẹ́ẹ̀? Kí nìdí tí wọ́n ṣe ń pè wọ́n bẹ́ẹ̀? Ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kan ló wà ní Yorùbá tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ o. Mrs. Esther Jẹ́gẹ́dẹ́. Ìlàrí ọba. Ìṣọ́ olórí ọba nítorí pé wọ́n tẹ̀ wọ́n lọ́dà kán má bàa máa ṣe ìṣẹ́. Ẹ ṣé o, ẹ rí pé ìka ti pẹ́ nílẹ̀ Yorùbá, ìka ti pẹ́ nílẹ̀ Yorùbá. Mrs. Adétífá ẹjọ́ ẹ ṣàlàyé yẹn dáadáa kò lè máa. Ṣé rí àwọn ìlàrí ọba wọ́n máa ń tẹ̀ wọ́n ní ọ̀dà? Wọ́n ka straight wọn, wọ́n lè bá olórí sùn. Wọ́n ka straight wọn. Mrs. Adétífá èèyàn kan gbọ́ wọ́n ń sọ̀rọ̀ bí wọ́n ní kó lè jẹ́. ó ṣe jẹ́ páwọn ìlàrí náà castrate àwọn olórí wa ń kọ́. ìyẹn ni òye mi ìjìnlẹ̀ Yorùbá ni ó kọjá òye mi. ẹ jẹ́ kí n answer question tẹ̀sán yẹn o ìdí tí wọ́n fi castrate àwọn ìlàrí ni pé kí wọ́n bá ní àǹfààní láti bá aya ọba sùn so ẹni tó bá dẹ̀ máa joyè ìlàrí ó máa ń wá sọ́kọ̀ ẹ̀ tọkàntọkàn ni pé èmi o èmi á máa bá wọn ṣọ́yàwó ọba gan òṣìṣẹ́ lórí ìyàwó ẹ̀ lórí pé ẹ tẹ̀ wọ́n lọ́dà. orí parí òwe yìí orí ẹni ní fi ní jọba orí ẹni ní fi ní jọba orí ẹni ní fi ní jọba ta ló mọ̀ o ẹ sọ pé fún oko ẹ mọ̀ o ok orí ẹni ní fi ní jọba ìwà ènìyàn ní yọ ènìyàn lóyè orí ẹni ní fi ní jọba ìwà ènìyàn ní yọ ènìyàn lóyè. Your destiny makes you a king but your character dethrone you. Tí àràrá kò bá ṣe bí wèrè tí àràrá kò bá ṣe bí wèrè ta ló lè parí rẹ̀? àní dàmú láwùjọ. Pọ́wọ́ bẹ́ẹ̀ ṣe sọ àmọ́ bí Yorùbá ṣe ń sọ kọ́ yẹn. All right.
If a dwarf doesn't act strange, little kids will believe he's one of them. Kí ni okay, kí ni Yorùbá ń pè ní agodongbo? Sẹ́yìn tún simple. Kí ni Yorùbá ń pè ní agodongbo? Agodongbo ó jẹ́ ọmọ ẹṣin. Ẹ ṣé, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn. Ọmọ Èkó lòun Èkó ni. Ó dà, kí ni ìyàtọ̀ láàrin ògiri amọ̀ àti ìgànná? Ògiri amọ̀ àti ìgànná. Mud is ògiri ni fence. Amọ̀ ó ní ìgànná tí wọ́n fi amọ̀ ṣe ògiri àlàpà. Ó try. Sísá Adétífá ògiri ni fence, amọ̀ ni mud. Ẹ ṣé, ẹ ti ẹ̀ gbìyànjú, ẹ gbà gbogbo yín náà lẹ gbà, ẹ ṣeun. Mo tiẹ̀ láti confidence àwọn Mrs. Ajayi, wọ́n fakọyọ pé báyìí ni. Ẹ ṣé, mo dúpẹ́. Parí òwe yìí. Ọlọ́run má jẹ́ kẹ́ni ó. Ọlọ́run má jẹ́ kẹ́ni ó kọ̀ ó gbọ́n. Ọlọ́run má jẹ́ kẹ́ni ó kọ̀ ó gbọ́n. Kódà. Yorùbá ni. Òwe Yorùbá ni. Ọlọ́run má jẹ́ kẹ́ni ó gbọ̀ ó ẹni ó gbọ̀ ó gbọ́n. Kẹ́ni tó gbọ́n lè máa rí itú jẹ bí iṣu. Tó bá ti gbọ́n, wọ́n lè rí ẹ tó bá ti gọ̀ kò lè gọ̀ forever. Ọjọ́ tó bá ti gbọ́n náà lẹ́ni tó gbọ́n kò lè rí itú jẹ, kò lè dá síbi tà sọ̀ mọ́. Òwe Yorùbá ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà we do oppress ourselves. We don't want you to progress, but yet we say, yeah, we want you to progress, but it's not really from inside. So we may say, pretend as if we really love you, but at the end of the day, we're hanging for our own selfish purpose, really. Àsìkò wo ni Yorùbá máa ń pè ní ọ̀gànjọ́? Ọ̀gànjọ́. Òru ni o, òru ọ̀gànjọ́. Ó dáa, àsìkò wo ni Yorùbá ń pè ní àjìn? Àjìn. Àjìn. Ẹ̀rí, wọ́n gbà ó, wọ́n gbà á, that's really good. Ìgbà wo wá ni wọ́n ń pè ní ọ̀sán? Kí ni báwo ni Yorùbá ṣe máa ń pe ọ̀sán? Gànrí 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 ọba ní gànrí gànrí ọ̀sán nìyẹn ọ̀sán. All right, the last one. Kí ni Yorùbá ń pè ní ìṣáwùrú? Ìṣáwùrú. Ìṣáwù. Ẹ ṣé, ẹ bá mi pàtẹ́wọ́ fún wọn pé wọ́n tiẹ̀ tún fi omi rà sí, inú mi dùn. Lovely. Tí ẹni pẹ́ mọ ẹgbọ́ Yorùbá náà. So, ó dàbí ẹni pé ká fi àdàgbà ètò tó sí bíbá yìí, bí bẹ́ẹ̀ kọ́ torí ó pọ̀ lójú ìwé